Mo kí àwa ọmọ Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé ní orúkọ Jésù. Ẹ̀mí Ọlọ́run kàn sí mi wípé kí n gba àdúrà pẹ̀lú àwọn ènìyàn àti jẹ́ pé kí a jọ gba àdúrà yìí papọ̀. Àkòrí àdúrà wa òun náà ni mo kọ̀ láti pàdánù. Mo kọ̀ láti pàdánù. Sọ fúnra rẹ̀ pé mo kọ̀ láti pàdánù ohun rere láyé. Mo kọ̀ láti pàdánù ọmọ láyé. Mo kọ̀ láti pàdánù ìgbéyàwó mi láyé. Mo kọ̀ láti pàdánù iṣẹ́ rere tí mo fi ń jẹun láyé ní orúkọ Jésù. Mo kọ̀ láti pàdánù ìjẹ́ ènìyàn mi láyé ní orúkọ Jésù Kristi. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú òwúrọ̀. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé o. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ jẹ́ kí a jọ gbàdúrà. Ṣùgbọ́n kí a tó gbàdúrà, tí ìwọ bá kọ̀, ìwọ tó ń gbọ́ mi, tí o bá kọ̀ láti pàdánù ohun rere láyé, tí o kọ̀ láti ṣubú sí ọwọ́ ọ̀tá, àní tí o kọ̀ láti jẹ́ kí ọ̀tá fi ọ́ ṣe ìjẹ. Tẹ̀lé mi ká lọ nínú àdúrà yìí. Ṣùgbọ́n ṣá o, kí a tó gba àdúrà, mo ṣetán láti fi ọ̀rọ̀ Ọlọ́run kì ọ́ láyà. Gbọ́ mi, ikú sí ẹ̀ṣẹ̀, ìyè nínú Kristi. Ikú sí ẹ̀ṣẹ̀, ìyè nínú Kristi. Ká jọ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Róòmù orí 6 láti ẹsẹ̀ 1. Ǹjẹ́ àwa ó ti wí? Ǹjẹ́ àwa yóò ti sọ? Kí àwa kí ó ha jókòó nínú ẹ̀ṣẹ̀? Kí àwa kí ó jókòó nínú ẹ̀ṣẹ̀, kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i. Tá bá wo ẹsẹ̀ 2, ó ní kí a má rí. Kí a má rí. Kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kí ènìyàn kó wà nínú ẹ̀ṣẹ̀, ó ní kí oore ọ̀fẹ́ máa pọ̀ sí i. Kí o tó bọ́ kúrò nínú ìdààmú, kí o tó lè bọ́ kúrò nínú àdánù, o ní láti kọ́kọ́ sá fún ẹ̀ṣẹ̀ rẹ. Sá fún ẹ̀ṣẹ̀. Ó ní kí a má rí. Bí o bá jókòó sínú ẹ̀ṣẹ̀, tí o ní kí oore ọ̀fẹ́ kó máa pọ̀ sí i, tó ní o fẹ́ pàdánù ohun rere láyé, ó sì wà nú ẹ̀ṣẹ̀, ó wà nú sìgá, ó wà nú ọtí mímu, ó wà nú àgbèrè ṣíṣe, ó wá ní o fẹ́ pàdánù. Ènìyàn tó ń mu sìgá, tó fi iná rẹ̀ ń jó bẹ́ẹ̀dì, ṣé kò pàdánù bẹ́ẹ̀dì rẹ̀? Ènìyàn tó ń mọtí, tó wá sọwọ́ nù kiri, tàbí tó ń ṣubú sí gọ́tà, ṣé kò tiẹ̀ pàdánù àyànmọ́ rẹ̀? Mo gba àdúrà fún ọ tí o gbọ́ mi. O ò ní pàdánù ohun rere láyé ní orúkọ Jésù. Ìwọ tó ń ṣàgbèrè, tó ń bọ́bìnrin olóbìnrin sùn kiri, panṣágà, ṣé ò wá tí pàdánù àyànmọ́ rẹ̀? Ṣùgbọ́n kó má bàa pàdánù ohun rere láyé, ló jẹ́ kí èmi ó kì ọ́ láyà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run yìí pé sá fún ẹ̀ṣẹ̀, kó má
pàdánù orí ọ̀fẹ́ èyí tí Ọlọ́run fi dá ọ sáyé. Jẹ́ ká jọ wo ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 19. Ǹjẹ́ àwọn iṣẹ́ tara farahàn tí ń ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ́, àrankàn, ìpànìyàn, ìmutípara, ìréde òru àti irú àwọn wọ̀nnì. Àwọn ohun tí mo wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn tí ń ṣe nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Báwo lo ṣe wá fẹ́ kúrò nínú àdánù? Nígbà tí o bá ti jogún gbogbo àwọn nǹkan wọ̀nyí, àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wọ̀nyí, ṣé o wá mọ̀ pé tí èèyàn ò bá fẹ́ pàdánù láyé, kó sá fún àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bó o bá ti sá fún àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò sí àdánù kankan tí o fẹ́ pa nínú Kristi Jésù. Ohun gbogbo yóò wá máa já sí ayọ̀ fún ọ àti ìdùnnú. Wà á máa rí oríire nígbà gbogbo. Bó o bá ti sá fún ẹ̀ṣẹ̀, bó o bá gbàdúrà kékeré, èsì ńlá dé. Tí o bá gbàdúrà kéńkélé, àníṣe èsì rere á tẹ̀ lọ́wọ́. Torí náà, mo fẹ́ kí o gbàdúrà pé ẹ̀mí mímọ́, gbogbo ìwà ẹ̀ṣẹ̀ yìí tí ń bẹ lára mi tó mú mi pàdánù ohun rere. Torí nígbà mìíràn tí èèyàn bá fẹ́ ràn ọ́ lọ́wọ́, tó ti rí igbó lọ́wọ́ rẹ, tó rí sìgá, tó rí ọtí, tẹ́rùkú ń tún làwù, ṣé yóò wá súnmọ́ ọ bí? Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn á máa jẹ́ kí olóore sá fún ènìyàn. Tàbí ìgbà tí èèyàn bá ti ń bá obìnrin olóbìnrin sùn káàkiri, àyànmọ́ rẹ̀ á máa kọ̀nẹ́ẹ̀tì mọ́ orí ibú àti àdánù. Mo gbàdúrà fún ọ, ìwọ tí o rí mi gbọ́ lónìí, ní orúkọ Jésù, àdánù ò ní jẹ́ tìrẹ o. Lórúkọ Jésù, ò ní pàdánù. Já wọnú àdúrà lọ. Ṣùgbọ́n kí a tó wọnú àdúrà yẹn lọ, ṣé o ti ṣetán láti kúrò nínú ẹ̀ṣẹ̀? Torí etí Olúwa kò dí láti gbọ́ àdúrà ẹ̀mí àti rẹ tí a fẹ́ gbà yìí o. Bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ kò kúrú láti gbà ọ́ kúrò nínú ẹ̀mí àdánù. Ṣùgbọ́n ìwé Dítarónómì orí 28 ẹsẹ̀ 1 wípé, yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ ní òní. Ǹjẹ́ Olúwa Ọlọ́run yẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbọ́, èwo ló tún kù ńgbà tí Ọlọ́run bá ti gbé ènìyàn ga ju gbogbo orílẹ̀-èdè ayé, tí Ọlọ́run ti ṣe rere fún ènìyàn? Nígbà tí ènìyàn bá pa òfin rẹ̀ mọ́ ni o. Òfin Ọlọ́run ni, má mu sìgá, má mu ọtí, má pa ènìyàn, má pa ọmọ ẹnìkejì rẹ lẹ́kún. Òfin Ọlọ́run lè nífẹ̀ẹ́ gbogbo ènìyàn, kó o sì nífẹ̀ẹ́ Ọlọ́run rẹ. Nífẹ̀ẹ́ Ọlọ́run rẹ, kó o sì nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ. Èyí ni iṣẹ́ ẹ̀sìn rẹ tí ó pé, tí kò ní àbàwọ́n nínú. Torí náà gbọ́ mi lónìí o. Mo gba àdúrà fún ọ. Gbogbo agbára tí ó ti ń fi ẹ̀mí àdánù jà ọ́ lólè, ní orúkọ Jésù, iná àti àrá láti ọ̀dọ̀ Ọlọ́run wá kó palẹ̀ wọn mọ́ ní orúkọ Jésù Kristi. Agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn kó ra ọ padà kúrò nínú ẹ̀mí àdánù.
ní orúkọ Jésù. Mo gbàdúrà fún ọ, àti jẹ àti mu ò ní nira fún ọmọ o. O ò ní pàdánù lórí iṣẹ́, o ò ní pàdánù ọmọ, o ò ní pàdánù aya, o ò ní pàdánù olólùfẹ́ rẹ gbogbo ní orúkọ Jésù. Ikú òjijì ò ní jẹ́ tirẹ̀. Mo gbàdúrà fún ọ, ìwọ àyànfẹ́ Ọlọ́run tí ò ń gbọ́ mi. Àlàáfíà Ọlọ́run kó di ilé rẹ mọ́. Ìbùkún Ọlọ́run kó wọnú ilé rẹ lọ. Lórúkọ Jésù, gbogbo ohun tó ti mú ọ pàdánù, lórúkọ Jésù kó dópin láyé rẹ lónìí. Ó ti rí bẹ́ẹ̀, kò yí padà. Àṣẹ ọ̀run gùn. Jésù Olúwa wa. Àmín. A kú oríire. Ẹ̀mí àdánù ti fi ayé mi àtìrẹ sílẹ̀ báyìí ní orúkọ Jésù. Ní èyí tí ó ṣe ìpinnu lónìí láti jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, máa wí tẹ̀lé mi báyìí pé, Olúwa Ọlọ́run mi, mo mọra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ lónìí. Mi ò sì fẹ́ ẹ̀mí àdánù nínú ayé mi mọ́. Ní orúkọ Jésù, ẹ̀mí mímọ́, gbà mí, rà mí padà, kọ orúkọ mi sínú ìwé ìyè. Láti òní lọ, màá jẹ́ tìrẹ, ìwọ yóò sì jẹ́ bàbá mi. Jésù Olúwa wa. Àmín. Mo kí wa kú oríire lẹ́ẹ̀kan sí i. Àlàáfíà Ọlọ́run yóò máa bá a gbé o. Ẹ̀mí àdánù kò ní fi ilé wa ṣe ibùgbé ní orúkọ Jésù. Orúkọ tèmi ò yí padà. Ajínrere James Adeniyi, tí gbogbo ènìyàn ń pè ní kinikinse, láti iléeṣẹ́ ìránṣẹ́ Easy Yoke Gospel Ministry. Salvation is free. Ọ̀fẹ́ ni ìgbàlà. Fún ìrànlọ́wọ́ àdúrà, ẹ lè pe iléeṣẹ́ ìránṣẹ́ Easy Yoke Gospel Ministry aka Salvation is free sí orí aago 080 60 72 70 91. 080 60 72 70 91. A ó fi ire àti ayọ̀ pàdé. Jesus is Lord.